No. Yeah. Ẹ̀gbọ́n mi àbúrò mi nílé lóko ibi tẹ́bá ti láǹfààní àti máa bọ̀ wá. Orúkọ mi ò yí padà o. Èmi ni Ṣónibárẹ́ Mustapha Abíọ́dún. Ṣónibárẹ́ Mustapha Abíọ́dún. Èmi ń dáhùn àwọn tó yí padà. Ẹ̀gbọ́n mi kẹlẹ̀ yìí náà wà pẹ̀lú ẹ̀yìn àti ìjọ mélòó kan ni wọ́n ti wá nà mọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ orúkọ wọn jẹ́ Bàbá ọdún sí. Bàbá ọdún sí ni wọ́n jẹ́ tí gbogbo wa mọ̀ sí máa ń lé. Àwọn náà bọ́ ṣe wà ní ọmọ tó mọ̀ ṣe fún wọn ní láti ìjọ mélòó kan láti ìjọ mélòó kan lára wọn ló ti rí bó ṣe ìfún ẹgbẹ́ láti ìtọ́jú wọn. Bí mo dẹ̀ ṣe sọ síwájú orúkọ wọn jẹ́ Bàbá ọdún sí. Àwọn ni wọ́n bí Àṣàkẹ tí gbogbo wa mọ̀ sí Ládé Mr. Money. Àwọn ni wọ́n jẹ́ Àṣàkẹ, àwọn ni wọ́n bí Àṣàkẹ tí gbogbo wa mọ̀ sí Àṣàkẹ, àwọn ni wọ́n bí Ládé Mr. Money. Àmọ́ bó ṣe wà yìí pé èmi ní ìrànlọ́wọ́ wọn, mo ní ìrànlọ́wọ́ ẹ̀yìn ọmọ Nàìjíríà fún wọn nítorí pé ṣé ìdúpọ̀ lọ́wọ́ wọn gan. Téèyàn bá dẹ̀ ń kó pé kò sówó lọ́wọ́ yàn ṣé ìdúpọ̀ lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan ni nítorí pé èmi náà wọn bá jẹ́mi náà dẹ̀ nì wọn ò rí ṣàlágbára fún wọn kí ṣe ní kí wọ́n wá síwájú ẹ̀yìn ọmọ Nàìjíríà nítorí pé mo mọ̀ pé ẹlẹ́yin Fúlàní àwọn ọmọ Nàìjíríà láṣẹ bó ṣe rí kò rí ó jẹ́ wọ́n náírà náà lẹ́nu ẹgbẹ́ bá mi ṣàánú wọn nítorí pé èmi ò fẹ́ kí ọ jẹlẹ̀ lọ́mọdé èmi náà dẹ̀ fẹ́ jẹlẹ̀ lọ́mọdé gbogbo wa náà àlè jẹlẹ̀ lọ́mọdé àwọn náà fi wá ní pé ká ṣe nǹkan tá à ń ṣe ìjẹ tó ṣe nǹkan tí mo ṣe yìí tó bóyá mo dédé ṣe o gbàṣẹ ní ọwọ́ wọn ni tó ṣe o àwọn náà lọ sí wá mi láti jọ ǹjọ́ pé mo wá gbé àwọn sí orí social media pé àwọn mọ̀ báwọn á rí aláàánú láti ara àwọn ọmọ Nàìjíríà àwọn kó má dà ní pé wá ilẹ̀ ń sọ̀rọ̀ fún fúnra àwọn sọ̀rọ̀ náà àní sọ̀rọ̀ ìpínlẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ nọ́mbà tí ẹ̀jẹ̀ lè pè wá sí ni nọ́mbà tí kò yí padà orúkọ mi náà ní Ṣónibárẹ́ Mustapha Abíọ́dún nọ́mbà mi ní 08126144384 nọ́mbà tí 08126144384 nọ́mbà mi kejì ní 07040746860 tí ẹ bá láǹfààní ẹnikẹ́ni nínú wa ẹ̀bẹ̀ náà là ń bẹ̀ ò kò ń ṣe pé bóyá à ń wò pé tipátipá àmọ́ ẹ mọ̀ béèyàn bá fẹ́ pa nǹkan lọ́wọ́ ènìyàn máa bẹ̀bẹ̀ náà a dẹ̀ fún Ọlọ́run ọba tó dá gbogbo wa a fi kọ́ gbogbo wa lọ́rùn kò sí iye tó kéré o nítorí pé oníkálukú wa la mọ bí ìtàṣe rí yálà ẹ̀ ń wò wá ní Nàìjíríà ni lókè òkun tàbí káàkiri tí ẹ ti ń láǹfààní àti máa wò wá káàkiri gbogbo Nàìjíríà ẹgbẹ́ ṣàánú wa nítorí pé ẹ̀gbọ́n mi wọ́n ní ìlú Ọlọ́run á dẹ̀ bá mi ran ẹ̀yìn náà lọ́wọ́ ẹgbẹ́ ràn wá lọ́wọ́ so ìrànlọ́wọ́ yín ni a fẹ́ báǹkì tèmi First Bank ni wọ́n bá a sanwó sí First Bank ni 30-200-126 bẹ́ẹ̀ bá àwọn ọgbọ́n mo ti gbé sórí Facebook yẹn náà tí mo kọ́ sílẹ̀ náà àti fóònù nọ́mbà ti tẹ̀gbọ́n mi náà dẹ̀ tún Mr. Bàbá ọdún sì máa lò
Mr. Fatai ọdún sì máa lò 07084198052 nọ́mbà tí wọ́n nìyẹn. Àwọn ni wọ́n bí Àṣàkẹ tó ń kọrin, bàbá Àṣàkẹ lọ́gbọ̀n tó ń kọrin. Ẹjọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá ní lórí mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé ni mo ti ń tọrọ. Tẹ bá sọ pé à ń tọrọ owó, a máa tọrọ owó náà nítorí ẹni tí ò ní nǹkan náà ló máa ń tọrọ. Lágbára Ọlọ́run gbogbo òkìtẹ́ náà lẹ́wà ní gbogbo yín ẹ̀ ní jábọ́ yálà Nàìjíríà lẹ́wà ní gbogbo ìlú lẹ́wà ní gbogbo bí kí ti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ bá ti ń wò wá ní nǹkan kò ní ṣe yín, kò ní ṣe àwọn ọmọ yín ò dẹ̀ ní jù nígbà tó bá ẹrú ṣe fún yín. Lágbára Ọlọ́run bọ́lá ń ṣe máa ṣe gbogbo ààrẹ ní mọ́sàárì ọ̀nà. Màá fáwọn náà láǹfààní káwọn náà sọ̀rọ̀ kọ́ dárúkọ ara wọn kọ́ dẹ̀ ti jẹ́ kó ti dé gbogbo ọmọ Nàìjíríà pé àwọn gbọ́ngàn làwọn bí Àṣàkẹ. Èmi mo bí Àṣàkẹ tó ń kọrin. Èmi mo bí Ahmed Àṣàkẹ tó ń kọrin. Babátúndé Ọlọ́ládé Àyìndé Ọ̀túnṣì Mr. Money. Èmi mo bí ìfẹ́kẹ̀yìn ọmọ Nàìjíríà náà mọ̀ nígbà tí kìíní ṣe mí ní March 29, 2022 ni mo ti fojú kan gbẹ̀yìn báyìí ní orí ìdìsí. Tí bá pé fóònù ẹ̀fọ́ kò ní gbé, mo máa ń pè ní gbogbo kò ní gbé. Ó dẹ̀ ti sún mi, àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ nínú ìfẹ́ sí. Mo wá ń wá gbogbo mi lájọ ọjọ́ ìlú ṣẹ̀wá rí lẹ́nu. Ọlọ́run tó máa ilé ìlú lẹ́nu lé ṣe ti gbọ́ ẹ ṣe gan ẹjọ́ ìrànlọ́wọ́ nínú mò ń wá.